Hi everyone, welcome to my channel. Ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ bí ẹ ṣe jẹ́ fún àwọn tó ń wò yín o. Orúkọ mi ni Omoyemi Akinduro, Iya Gbogbo Olosun. Ẹ ṣeun. Ẹ jọ̀ọ́ Iya Gbogbo Olosun ti bo mà. Iya Gbogbo Olosun tìlú Ile Ife bí. Ẹ ṣeun mà. Ẹ jọ̀ọ́ tó bá sọ pé Iya Gbogbo Olosun, ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún wa nǹkan tí ó nítumọ̀ sí? Iya Gbogbo Olosun jẹ́ ìyá tó bí gbogbo Olosun pátá. Tá a bá ní kí a fi ojú inú wò, kò sí ìdí òrìṣà tí Ọ̀ṣun ò sí. Kò sì sí ìdí òrìṣà tí Ọ̀ṣun tí ó là kọjá. Gbogbo òrìṣà ló là kọjá. Ẹ ṣeun mà. Ẹ jọ̀ọ́ a rí pé olúró Ọlọ́ṣun àgbáyé wà. A tún wá rí Iya Gbogbo Olosun. Ǹjẹ́ ìyàtọ̀ wà láàrin méjì yìí mà? Bẹ́ẹ̀ni, ìyàtọ̀ wà ńbẹ̀. Torí gẹ́gẹ́ bí lákọ̀ọ́kọ́ ná, mo kí kábíyèsí Ọ̀nìrìṣà, Ọ̀jájá kejì, ọmọ wúrọ̀ọlá, kán pẹ́ lórí ọlá wọn, kẹ́mi wọn kó gùn, kíbi kó mọ̀ sí dé bá wọn. Nígbà tí ò ti dé bá wọn kó mọ̀ dé bá wọn olórí. Nígbà tí ò ti dé bá olórí kó mọ̀ dé bá wọn ọmọ wọn. Nígbà tí ò ti dé bá àwọn ọmọ wọn kó mọ̀ dé bá gbogbo àwọn tó bá ti ń fẹ́ wọn fẹ́ rí. Mo dúpẹ́ lọ́wọ́ wọn púpọ̀ púpọ̀ torí pé kí ni àwọn náà ni wọ́n fi mí jẹ ìyá gbogbo. Tó sì jẹ́ wípé wọ́n ní kí n máa ṣe ìyá fún gbogbo àwọn Ọlọ́ṣun pátápátá láti orí olórí Ọlọ́ṣun títí dé gbogbo àwọn ọmọ Ọlọ́ṣun pátápátá. Ìyá wọn ni mo jẹ́. Ẹ ṣeun ìyá wa. Ẹ jọ̀ọ́ òrìṣà wo ni ó jẹ́ òrìṣà tí ẹ̀yin wá gbé dání nílé Ifẹ̀ yìí mà? Òrìṣà tí mo gbé dání kí Elédùmarè kó mọ́ kọ̀dí àìmọ̀ sí wa. Òrìṣà tí mo gbé dání ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ torí èmi gan ò rí òpin torí wọ́n ní ibi tí ọwọ́ èèyàn bá dé ibẹ̀ ni ògùn èèyàn mọ. Ṣùgbọ́n èmi gan fúnra mi gan máa ń wo ara mi nígbà míì nígbà tí ìmísí àwọn òrìṣà yẹn náà bá dé. Òrìṣà tí ó jẹ́ òrìṣà tèmi gangan, òrìṣà Ṣínà ni. Òrìṣà Ṣínà. Ṣùgbọ́n tá a bá ní ká máa dárúkọ àwọn òrìṣà tó wà lọ́dọ̀ mi níbí, a rí Ọbàtálá, a rí Ògún, a rí Yemọja, a rí Aṣínà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ ṣeun ìyá wa. Ẹ jọ̀ọ́ òrìṣà tẹ́ sọ pé ó jẹ́ òrìṣà tẹ́ gbé lọ́wọ́ yìí gangan tó jẹ́ òrìṣà Ṣínà yìí, ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún wa nípa òrìṣà yìí? Tí n bá ní kí n máa ṣàlàyé ẹ̀ láti àìsí ìrọ̀lẹ́ yìí títí tí ilẹ̀ fi máa ṣú tó tún fi máa mọ́, mi ò lè sọ tán. Torí pé kí ni nígbà tí ṣé mọ̀ pé tí èèyàn tán bá bí ènìyàn sílé ayé, ẹni tán bí kò lè mọ ipò tí ó wà torí débì ló ṣì wà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn nǹkan tí wọ́n sọ fún mi nígbà tí èmi dàgbà tí mo gbọ́n, wọ́n ní nígbà tí wọ́n máa bí mi, wọ́n ní mo di ọwọ́ ọ̀tún yìí, mo dì í pé wọ́n fẹ́ wẹ̀ mí pé mi ò lè la ọwọ́ yẹn. Wọ́n wá fẹ́ báyìí fọ́ọ̀sì ọwọ́ yẹn gẹ́gẹ́ bí àwọn ìtàn tí èmi gbọ́ wípé dandan kán ṣáà la ọwọ́ ọmọ ẹ̀ kan wẹ ọwọ́ yìí. Wọ́n náà ní tán bá báyìí fọ́ọ̀sì ọwọ́ mi láti là wípé ọwọ́ ọmọ tuntun lè kàn. Wọ́n fi ọwọ́ yẹn sílẹ̀ gẹ́gẹ́ bí èmi ṣe gbọ́ nínú ìwé ìtàn. Wọ́n nígbà tó di oṣù 3 àti ọjọ́ 3 tí mo dé ilé ayé ni mo la ọwọ́ náà. Wọ́n ní bí mo ṣe la ọwọ́ yìí ni wọ́n bá Ọta Osun lọ́wọ́ mi àti ewé kan tí a máa ń pè ní ewé rinrin. Ewé yìí ni wọ́n tọ́jú pẹ̀lú Ọta Osun yìí tó bímọ rẹ́kẹ́tẹ́. Ara àwọn ọmọ ẹ̀ tó bí òun ló pọ̀ nílẹ̀ yìí. Tó jẹ́ pé tó bá ti tó táìmù kan wọ́n máa ń kún inú òrù yẹn tí màá tún máa kó jáde. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe jẹ́. Ẹ ṣeun ìyá wa. Ẹ jọ̀ọ́ òrìṣà Ṣínà yìí,
ǹjẹ́ ó wá jẹ́ òrìṣà tẹ́yìn mú wá láti òde ọ̀run ni àbí òrìṣà Ọ̀ṣun nígbà tó jẹ́ pé Ọ̀tà Ọ̀ṣun ni ẹ sọ pé ó wà lọ́wọ́ yín ẹ lè ṣàlàyé fún àwọn tó ń wò yín mà. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé bàbá tó bí mi òun gangan Ọlọ́sùn ni. Ìyá tó bí mi náà ó fẹ́ bíi pé wọ́n fi ọmọ Ọlọ́sùn fi fún ọmọ Ọlọ́sùn. Ní ayé àtijọ́ wọ́n máa ń fi obìnrin fẹ́ fún ọkùnrin ni. Ìdílé Ọlọ́sùn ni bàbá mi, ìdílé Ọlọ́sùn ni ìyá mi, méjèèjì papọ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àkọsẹ̀jáyé tèmi gangan lèmi sọ̀rọ̀ nípa rẹ̀. Ọ̀ṣun ti bàbá mi gangan ó wà ní inú ilé náà níbí. Òun la ṣe máa ń pe gbogbo ibi tí àwọn nǹkan yẹn wà la ṣe máa ń pè ní ilé agbára. Ẹ ṣeun. Ẹjọ́ òrìṣà tẹ́ ń sọ yìí òrìṣà Ṣínà yìí ǹjẹ́ òrìṣà tí gbogbo Yorùbá mọ̀ ń pa ẹ̀ ní àbí ìdílé yín nìkan ni òrìṣà yìí tí wọ́n ti ń bọ? Òrìṣà tí gbogbo èèyàn mọ̀ nípa rẹ̀ ni. Torí tá a bá ní ká máa wò ó láti ìbẹ̀rẹ̀ títí dópin kò sí ẹni tí ó lè sọ pé láti ìgbà tí mo ti jókòó tì lójú méjèèjì kò sí ẹni tó débẹ̀ tó kábàámọ̀ pé bóyá pé ohun tóun wá dé díẹ̀ òun ò rí kò sí. Torí pé kí ni òrìṣà yìí dàbí òrìṣà tó jẹ́ pé láti ilẹ̀ bọ́lẹ̀ lòrìṣà náà ti wà. Ṣùgbọ́n nígbà tí wọ́n mójútó òrìṣà náà lọ gẹ́gẹ́ bí nǹkan tí a gbọ́ nínú ìtàn. Nígbà tí wọ́n máa bí èmi gẹ́gẹ́ bí ìtàn tí wọ́n sọ fún mi ni pé ìgbà tí wọ́n bí mi tí wọ́n rí pé mo di nǹkan yẹn wá tán bí mi mọ́ wọ́n láti lọ wo àkọsẹ̀jáyé mi wípé omi tí ó sọnù tí wọ́n ṣe déédéé pẹ̀lú ẹ̀ tí wọ́n rí mọ́tò mi yẹn ti lọ pé omi náà ló ṣe padà dé yìí. Tí mi ò bá ní parọ́ tí mi ní torí àwíjàre kí n parọ́ omi náà ní ìlú yìí gangan omi náà ti wà ń bẹ̀ torí pé kí ni wọ́n ní aṣòro ṣe bí n tẹ́lẹ̀dùwà ò lọ́wọ́ sí adùn ṣe bí n tọ́lọ́run fọwọ́ sí ó ṣe rí nìyí. Ẹ ṣeun ìyá wa. Ẹ jọ̀ọ́ àwọn tó ń wò yín máa fẹ́ mọ̀ lẹ́kùnrẹ́rẹ́ nípa òrìṣà yìí. Ẹ jọ̀ọ́ ǹjẹ́ òrìṣà omi lòrìṣà yìí ni àbí báwo ni òrìṣà náà ṣe jẹ́? Òrìṣà omi ni òrìṣà omi gangan ni tí ò sí tàbí ṣùgbọ́n kàn wá jẹ́ omi tó jẹ́ pé irú wá ògiri wá kò lè ti ọwọ́ bọ̀ láti bù. Ẹni tí ò bá mọ́ kó mọ́ láti orí títí dé èékánná ẹsẹ̀ tó bá bù ní funfun nígbà tó bá fi máa tó bí wákàtí 3 àti ìṣẹ́jú 3 omi náà máa di pupa mọ́ lọ́wọ́. Ẹ ṣeun ìyá wa.